Tunde pa òṣìṣẹ́ mi méjì lọ́jọ́ kan náà lẹ́ẹ̀kan ṣoṣo. Kí ló dé? Ìgbà wo ni ti Jíbíkẹ́ ṣẹlẹ̀ náà? Ṣẹ̀dẹ̀ rí Jíbíkẹ́ yẹn? Ẹ̀mí mi ní iléeṣẹ́ yìí, my best staff. Ẹ gbà mí. Now, gbogbo àwọn staff mi lẹ̀rú ti ń bà. Èmi gan, I don't feel safe. Mi ò safe now. Chief, mo fẹ́ kẹ́ farabalẹ̀ gan ni. Sherry, since tẹ́yìn ti fún wa ní àwọn necessary information ta need, àwa náà máa continue pẹ̀lú investigation tí a ti ń ṣe already. And I can assure you that we'll get to the bottom of this matter. Olúwa dẹ̀ fún yín ṣe ní kíákíá dẹ̀ ní kíákíá ní gángan ṣì báyìí ni. Chief, like my colleague said, ẹ máa fún wa ní time dear, and mo fi ń dá yín lójú pé lágbára Ọlọ́run àti àtìlẹ́yìn ẹ̀yin báyìí náà we'll get to the bottom line of this. Ṣé mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ó wà tedious there, so all we need is just a little time to get over with this. But I'm very sure pé good result máa jáde ńbẹ̀, so I calm down. Ẹ gbà mí o, ẹ má jẹ́ ká ẹ sọ mí lórúkọ tí ò dáa. Chief, investigation ti bẹ̀rẹ̀ náà nìyẹn, so I'm máa update yín as we continue. Have a nice day. Ẹ ṣé. Mi o, so ó di mẹ́ta láì àwọn staff mi mẹ́ta ni wọ́n ti pa. Mr. Kimon, ẹ gbà mí o, mi ò mọ ibi tẹ́lẹ̀ tí ń bọ̀ o, mi ò mọ ibi tó ti ń wà. Ẹ gbà mí torí t'Ọlọ́run o. Ẹ wò chief, jẹ́ kẹ́ fi ọkọ̀ ara yín balẹ̀. Ṣọ́nà mi yé ṣe rí àwọn tí wọ́n ti pa investigation lọ́dọ̀ lórí wọn. Ṣe rí bí mi ò ṣe ní ṣẹlẹ̀ ẹ̀fìn ẹlẹ́fẹ̀ mi láti sìn lọ báyìí ẹ̀yin pẹ̀lú àwọn family yìí ẹ gbà pé àwọn boys mi wọ́n lè fi ilẹ̀ ní ṣẹ́jú kan. And two, ṣe rí gbogbo àwọn staff mi pátá àti ọ́fíìsì mi patrol mi bó bá ṣe ń lọ lọ́wọ́ àbọ̀. Mo lè fi dáhìn lójú pé láì pẹ́ láì jìnnà gbogbo àwọn òkú ṣe ká pátá tó wà ní ọ̀rọ̀ yìí kéré báyìí lọ́wọ́ bá fojú wọn. Chief, ẹ fi ọkọ̀ ara yín balẹ̀ ẹ jọ tó lọ
ṣe bọ́ ṣe ẹ̀fọ́ wọn ìbàdàn ìjọ. My dear, ṣé ní pé tán bá ìtàn ni wọ́n fọ̀rọ̀ kú ṣe ń sìn omi sí jíbìkẹ́ tó ṣe pa ẹlẹ́dẹ́ pé àìpẹ́ ìlú ṣẹ̀ bímọ lẹ́yìn ìgbà tó lọ́yìn tó pàtó pa mi sí jíbìkẹ́ tán òun ló pa Mr. Iyọlá ìgbà tó pa Mr. Iyọlá tán wọ́n tún pa mánéjà wo síta nífẹ̀ẹ́ mi ẹni tẹ́ pé òun ni mo tẹ̀lé òun náà ti pa á sìn sọ fún mi táwa ló kàn báyìí. No. Don't even go there. I reject that in Jesus' name. Okay? Listen, my dear. Agogo tó ń ka wákàtí aburú kò ní lù nílé wa ní orúkọ Jésù. Àmín, àmín. So relax, please. Mo ti gbọ́bọ̀ ọmọ ọgọ́ ṣẹlẹ̀, my dear. Wo ọ̀rọ̀ ṣẹ́yìn ó ti yọ lẹ́mìí mi ìṣòro bí mo fẹ́ lọ mọ́ mo fẹ́ resign máa jókòó sílé ó ti sún mi ẹ̀rù ń bà mí. Resign? Àbí kí ló fi? Ṣé ẹ fi pé yẹn ló connect? Wo ikú tó gbójú gbà ẹ ni òun ńlá ló pa fún yàn. Imagine ìgbà tó máa pa Mr. Iyọlá òun àti girlfriend náà jọ wà òun nìkan lọ́kàn fi girlfriend ẹ̀ sílẹ̀ same thing náà nífẹ̀ẹ́ mi ẹgbẹ́ ọkọ ẹ̀ báyìí náà ti pa definitely there is something going on that I don't understand. Ẹ̀rù dẹ̀ ń bà mí ẹ̀rù ń bà mí jọ. Madam, could you please explain what happened? Níjọ́ tí ìwọ àti ọkọ àfẹ́sọ́nà ẹ jọ jáde, ìyẹn olóògbé Iyọlá tó fi di ẹni tí wọ́n pa. Ọ̀gá ọlọ́pàá, bá ṣe bí nínú ẹ̀ o. Èmi àti Iyọlá lọ sí salon lọ ṣerú mi. On our way coming back, I'm going to ṣílẹ̀kùn mọ́tò fún mi and I entered. The next thing was a gunshot. A gunshot from nowhere. As my fi jáde, I saw Iyọlá in a pool of blood. That's how it happened. No. Okay. But can you tell me bóyá ọkùnrin ló ti ẹ̀ pa Iyọlá ni àbí obìnrin? To be honest with you, mi ò mọ̀, mi ò rí wọn. It just happened so fast. To anybody. But since you're inside the car, ó yẹ kó lè mọ irú mọ́tò tí wọ́n gbé wá. Bóyá jeep ni, bóyá car ni, bóyá white car ni, or black. Ọ̀gá ọlọ́pàá, like I said, I can't not explain. I don't know. Mi ò rí wọn. I don't know. So, since tí o mọ̀ bóyá ọkùnrin àbóbìnrin ló pa, ó dẹ̀ mọ irú mọ́tò tó gbé wá àbí colour ẹ̀. Ó yẹ kó lè mọ̀ bóyá èèyàn pupa àbí èèyàn dúdú, bóyá èèyàn gíga àbí èèyàn kúkúrú ló pa. Oh my God. Ọ̀gá ọlọ́pàá, mi ò mọ̀. Madam, are you sure you know nothing about the death of Iyọlá? I know nothing about it. No more. I don't know. Are you sure? No. Okay. When was the last time you had an argument or fight over any issue with your boyfriend? Iyọlá mi ò ṣòní jọ̀gbọ̀n. Jẹ́jẹ́ ló máa ń lọ, kò ń fa wàhálà. Lóòótọ́ ni eyín àtàwọn máa ń jà. But my Iyọlá is a loving person. Yes. I will ask you for the last time.
Do you know anything about the death of Iyola? Don't know. No. Okay. Ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ yìí a máa dákẹ́ dá mi lóhùn kíákíá. ṣe rí níwájú ọlọ́run ọba tá a kì í péjọ rí ọ bó ṣe rí gẹ́rẹ́ lẹ́sùn ìwádìí yín lórí aspect ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa but the separation of bank account doesn't have anything to do with my wife death. nǹkan tó ṣẹlẹ̀ àjọmọ̀ láti separate ẹ̀ ni kò dẹ̀ lè yí ẹ̀dá ọlọ́run kọ́kọ́. ẹ̀yin dẹ̀rù bẹ́ẹ̀ ni yes torí ó yé àwa in fact ó yé wa jù bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣebí torí pé percentage owó ìyàwó yín ó ju tiyín lọ àti pé bẹ́ẹ̀ ṣe máa ń yọ owó kò dẹ̀ tẹ́ ìyàwó yín lọ́rùn in fact ẹ máa ń fi tipátipá fọ̀ọ̀sẹ̀ láti ní kó sign ó dẹ̀ wá rò pé fine I think ó better fún un láti separate account títí ẹ̀ pẹ̀lú títí yín ẹ̀yin wá wò pé the next thing you can do kẹrun àwọn ayákẹ́lá láti lọ pa ìyàwó yín. No a ní issue ní tó tọ́ but a ti settle ẹ̀ ọlọ́run a ti settle ẹ̀ ẹ wo lẹ́yìn ìgbà yẹn èmi gangan ni mo sọ wípé ká separate account wa nítorí pé mo gbé ṣo níyàwó kan and anything can happen at any time. Oh yes it has happened. So what you're telling me now, I mean what you're saying now, is your first wife, or should I say your second wife, sent the hire killer to assassinate your wife. So you guys can benefit, I mean can inherit the money. Officer, first wife mi ò lè pàyàwó mi, kò lè pàyàwó mi, ẹjọ́ ò lè pẹ́ díẹ̀ kò lè pàyàwó mi. So báwo ló ṣe wá jẹ́ pé ìyàwó yín nìkan ni wọ́n pa tí ẹ̀yin méjèèjì jíjẹ́ wà lórí bed. Aláàtí wà ẹ wo lọ́jọ́ yẹn mo kàn gbọ́bọ̀ lójú oorun ni mo dìde ìgbà tí báwo ẹgbẹ́ mi mo rí pé ó ti pàyàwó mi ọ̀nà mo ṣe rí nìyẹn ọ́fíìsà kẹ́yìn ẹ̀ kó tiẹ̀ ti pa méjèèjì jọ ẹ̀ kó ti pa méjèèjì jọ ẹ̀. Mr. Man àti wádìí yín dáadáa àwa á dẹ̀ ti mọ bí yóò tẹ̀ jẹ́ so now I will urge you to stop gbogbo ẹjọ́ àwíjàre. It won't take you anywhere. It won't help you. So I'll give you some time. I'll give you 5 minutes. Láti ronú bí ọmọlúwàbí. And I'll come back. Láti hear. I mean to listen to the truth of the matter. Àìjẹ́bẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ try láti understand mi. Bá ti wo ọkọ̀ tán ẹ wá máa pretend wípé èèyàn gidi ni ó mọ̀ pé bó ṣe jókòó yẹn guilty conscience ẹ̀ ń wọ́rí ẹ̀ so ìwọ lọ drop resignation letter ìgbà tó ti pa gbogbo àwọn ọ̀gá ẹ̀ tán so that you can attain their position ó wá rí kó fẹ́ yíwọ́ ó wá fẹ́ sá lọ right. Officer irú allegation wo lẹ fi kàn mí ibi tẹ́ ń gbọ́rọ̀ lọ yẹn ó strange sí mi à ń sọ̀rọ̀ ikú tó pa kéjì pa ẹ̀ ń sọ sí kan. Shut up your mouth ṣé ewu ìbò pẹ̀ wá síbi ìkọ́ àmàké fún mi. Ẹ wo, officer, I'm a learned person and I know my rights. The only reason why mo sacro ní officer was because my life was at stake. And I had to resign. Láti sásálà fẹ́mi mi. Your life was at stake, àbí? Àmọ̀rò yín. Ojú gbáǹkó lẹ́ máa lò. Ṣó
tó bá délé ẹjọ́ wàá lọ ro tẹnu ẹ̀. I think that's even better. I like it that way because ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Thank God. I won't go and slow down. But Chief, mo fẹ́ béèrè 1 or 2 questions. Mo dẹ̀ máa like ẹ wò dáadáa. Okay. Ẹ ṣe pé ẹ ń báyàn do contract àbí company tí kò wá já sí wọn lọ́wọ́ tó jẹ́ company ló já sí. Táwọn yẹn wá ń rò pé àwọn máa fẹ́ get back at you with all these things. Rárá o. Mi ò ń ṣe contractor. Mi ò dẹ̀ ń kọ proposal débi tí máa máa báyàn do contract àbí dúṣẹ́. So there's no rivalry. Kò sí rivalry kankan láàrin mi àti company kan. Okay. What about the political aspect? No. I hate that game. I don't play that game at all. Mi ò ń bá wọn dá sóṣèlú rárá. Mi ò like it at all. I don't do it. Okay, fine. We'll continue with the investigation. Tabede to need further questions. I'm worrying. Ọlọ́run adé fún iṣẹ́. Bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. Mo fẹ́ kẹ́ bá mi tẹra mọ́ ìwádìí yẹn ká lè rí òkodo ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gan. Engineer ọ́fíìsì wa ni olùkọ́ máa tún àwọn èsì sí. Gbogbo gbé. Mi ìmọ̀ mi dánjú. Ẹjọ́ pààyàn ni àbí? Ẹjọ́ pààyàn ni. Gbogbo ẹ̀. Olóṣè. Ẹ̀sìn ló máa ń ṣe. Olóṣè. Ẹjọ́ pààyàn yọ̀ ni. Ẹjọ́ pààyàn. Oṣù engineer. Ìwádìí fi ìwà òwe kọ́mpìnì tí ń ṣiṣẹ́ bí ẹ máa wà lẹ́nu kíláàsì ẹ máa bá wọn repair gbogbo àwọn faulty accessories and equipment tó bá ń lò pé but tí àwọn staff bá ti close ní ìrọ̀lẹ́ ẹ máa wá padà wá ní alẹ́ pé warehouse tẹ máa ń tọ́jú gbogbo àwọn accessories yẹn àti equipment sí pé ẹ máa wá ń kó àwọn kan bẹ́ẹ̀ wọ́n ní ẹ máa ń jí o wọ́n ní ẹ máa wá ń kó àwọn kan bẹ́ẹ̀ so mo dẹ̀ ní ẹni tí mò ń rí gentleman mi ò rí traces ẹ̀ tí ó lè máa ṣe rọ́kò bá mi so now I'm asking you is it true or not. Ta ló sọ fún yín mo lè ti gbọ́ mi máa ń pa gbogbo nǹkan tó ń sọ yìí. Mr. Taiwo, when I ask you questions, you answer me. You don't answer questions with questions for me. Yes, sir. So now, yes or no? Mo gba gbogbo nǹkan tẹ́ bí lọ bí ó ṣàjòjì sí mi. Mr. Taiwo, yes or no? Mo gba anything. Ẹjọ́ mi, ẹjọ́. Yes or no? Yes. Good. Relax. Yes. Now, I'm listening. Ṣẹ́rí, nǹkan tí mo mọ̀ náà ni pé àwọn AC tó bá ti bàjẹ́ tó bá ti pè mí tó bá rí pé kò dá mọ́ ká kó síta gáàsì tó bá ti jò àwọn sílídà kankan ká kó síta ká lè lọ tún ṣe ká tó ta fún wọn tí wọn lágbára láti lè rà tó dùn. How you're talking? You're acting like a gentleman I'm seeing you as. Yes. Sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Yes, sir. Kò sí ẹni tí ò lè ṣe. Ẹni tí ọba ti ń ṣe lèèyàn ti ń jẹ. Bẹ́ẹ̀ ni bàbá. Do you get it? So I don't really blame you. But ṣó mọ̀ pé àwọn nǹkan tí wọ́n ń kó yẹn
àwọn nǹkan tó ti sọ fún wọn pé kò lè ṣiṣẹ́ mọ́ ní company yẹn ni. Ó bàjẹ́ fún ẹ ni. náà ni mo ń sọ bọ́ kò lè kò dámú. Kò dáná ni. bọ́ ìwọ o máa tún ṣe lọ́ta. Kan tún ṣe náà ni pé àwọn tó bá tún lò. yàrá bí wọ́n ti ń ṣe lèèyàn ti ń so ó wà wò pé àwọn tí wọ́n ti ń fojú sí ẹ lára àmì nìkan nínú àwọn àbí méjì àbí mẹ́ta nínú àwọn staff tó ti rí pé ó dà pé nǹkan báyìí miss pé kọ́ má lè dẹ̀ lè fi tiẹ̀ dí kọ́ má lè fi tiwọn dí ẹ lọ́wọ́ mọ̀ wọ́n pé kò mú kúrò ń bẹ̀ àbí. mi mọ̀ pa kán pààyàn gba tí mo ti gbọ́ fún wọn staff wọn kú ó ṣe mí láàánú. sọ fún pààyàn náà mo ní kó mú wọn kúrò. mo náà nígbà tí mo gbọ́ pé wọ́n kú ó ṣe mí láàánú púpọ̀ ju ó dídí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ mi ò fi lè jẹun tí mo bá wọ̀ kẹ́dùn. òṣèré mo dẹ̀ ní help ẹ. yes àbúrí. say the fact is but you understand. wọ́. tàbí kọ́lọ́pàá ni I can help you. yes. say the Bible kan sọ ó fi yé wa. ìka tó bá máa di wa lójú or anything tó bá máa di wa lọ́wọ́ àti wa ìjọba Ọlọ́run ká kéda lọ. mi ò yí kankan kan gbogbo ẹ̀ ló pín síbi bí ìwọ ìka kan tí mo mọ̀ náà ni pé ìyàwó ac nǹkan wà ká tí mo mọ̀ náà ni ẹ̀kọ́ pressure kankan kí n lọ tó ta àwọn ká tí mo mọ̀ ní mi máa ká kankan tó bẹ̀ ṣàánú mi. but any idea àwọn tó pa wọn àbí àwọn tí wọ́n rán. idea kankan tó bá jẹ́ ti stealing ẹ̀wọ̀n wà ní mi tó bá jẹ́ ti killing ìmọ̀ kankan pa ẹ̀ gbogbo idea tí mo ní náà idea kí n kó èsì tó ti bàjẹ́ kí n lọ tó ta idea wọn tó ń pa ìṣàánú mi torí tó lọ́rùn. but ìgbà tí wọ́n máa pa wọn àti níbi tó máa pa wọn sí. àwọn kan tí mo mọ̀ náà àwọn kan tí mo ń tà yìí àwọn kan tí mo mọ̀ gbogbo orí mi mẹ́tọ́ pa mi mọ́ bá ṣe pa wọ́n mi mọ́ bá ṣe rí mi mọ́ wọn tó. ọmọ pé òní àdá ọmọ pé òní ní ẹ right tí ọwọ́ bá tẹ̀ ẹ́ tí n bá tọ́jú ẹ dáadáa tó sunu sẹ́ọ̀ tí mo fi ìbọn fọ́ ẹsẹ̀ ẹ jẹ́wọ́ lọ́sọ̀ mọ̀ pé o mú àwọn tó pa wọ́n yáìtì sáré lọ sẹ́wọ̀n má arrest àwọn ọmọ ẹ má gbogbo àwọn tó mọ̀ pa gbogbo àwọn ọ̀dí yẹn má I will deal with you I will deal with you o lè ní ẹ ní bá tètè jalè lọ́dọ̀ ní kó pa yìí. nígbà wo ni Sùlágbò máa ṣe mọ́tò nìtàn tó lè máa gbé wálé. ọ̀dọ́dọ̀ eléyìí náà ó wá ní infact mo ń suspect pé ọmọ bọ́yá irú ẹ̀ ti pọ̀ jù bó ṣe rí mi báyìí ló lọ sẹ́nu di mọ́tò tó lóun ṣe mọ́tò ó wá ní àwọn tí fẹ́ẹ́ parí ó ti fẹ́ẹ́ parí ẹ̀ èyí ò sọ̀rọ̀ fẹ́ẹ́ parí ẹ̀ o gbúdọ̀ parí kìíní ilé mi ó wá ní ṣàmúṣàdé pẹ́ẹ́nu ẹ̀ náà ló ń wà èmi dẹ̀ mọ̀ pé nígbà tó dà pé ó rí mi lọ́kọ̀ tí mò ń bọ̀ lọ sáré lọ sí ìdí mọ́tò tó ṣáà ń ṣe arúmọjẹ́bẹ̀ ọjẹ́tì ṣùgbọ́n ó lò máa parí ẹ̀ lẹ́nu mo ní tó bá dẹ̀ ti parí ẹ̀ kó máa gbé bọ̀ lé. kọ́nà ṣáàjọ parí ẹ̀ lẹ́nu kó gbé wá ni. olórí àdúrà gbọ́dọ̀ ni àmì kọ́nà jẹ́ kó parí ẹ̀ lẹ́nu ni. nítorí ọ̀rọ̀ àwọn pípín yẹn ó sú mi àwọn oníṣẹ́ ọwọ́. oníṣẹ́ ọwọ́ wọ́n parọ́ jù nǹkan tó fẹ́ síbi kan fi ń tètè ní kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ ni especially pẹ̀lú traffic ọ̀dọ̀ yìí wọn ló ti bẹ̀rẹ̀ nítorí ọlọ́pàá. ṣé dẹ̀. dọ́nà ibo lè rántí lè bí itri kankan tó wà lórí ayé yìí náà. itri kí ló fẹ́ fi yẹn ṣe. àwọn ibi ń pa mí ni ọ. tó yẹ pé ilé là ń lọ àwọn ibi tí wọ́n délé màá dẹ̀ sáré wá nǹkan tó máa jẹ ajẹun. oh god wo tó bá délé wà sáré wá nǹkan tó máa jẹ ní itri wọn ti sè é lẹ́ẹ̀mẹ́.
wọ́n ti ṣe ilẹ̀ ibi ń pa mí gan ni in fact bí ọ̀sà gan ló ṣe mú mi. má fi ọ̀sà já mi láyà tó bá fẹ́ tí ń jọ bíi tó ní ọ̀sà má wọ̀rí ìkan wà down the road. ọ̀sà ni ọ̀sà lè. ó lè tó bẹ̀ ìkan wà down the road so. serious ọ̀sà ni. serious ọ̀sà. àdìkan wà down the road àjẹun bẹ́ẹ̀. ó kì í ṣọ̀rọ̀ down the road mo kì í ṣe àwo bí adébẹ̀ ni ọ̀sà ni o. jẹkújẹ ni. jẹjẹ ni. no ìkan tẹ̀ wà down the road. down the road ajá adébẹ̀ tẹ bá fẹ́ kí n wà mọ́tò yìí kí n wà délé ayé àtàlàáfíà mo gbọ́dọ̀ kọ́kọ́ wà kọ́kọ́ jẹ. Freaking hungry. Mo serious ebi ń pa mí ju gbogbo rẹ̀ lọ. Owó kan ṣọ̀rọ̀ dídélé ṣogbóhùn oúnjẹ. mi lọ jàrí oúnjẹkújẹ ni. mo ní jẹkújẹ oúnjẹ ní. Oh, hello. Good afternoon. What pastries do you have? Okay. All right. Okay. Let me have 1 donut, 1 chicken pie for me and my wife. 1 donut and 1 chicken pie. No. I want donut. Oh. Yeah, 2 donuts for me. Oh, what you waiting? Yeah. Exactly. Eating. More chicken pie. Chicken pie. Order down. Makes sense now. Later. Now look at it. I'll set it apart. Donut one, you want to. Me ò fi tààràtàrà like chicken pie. Yeah. And you know Mona? Well, yeah. In fact, that donut really looks spongy. Monica deli yon ko to jẹun. Oh, yeah, for you, no. We'll be me donut in your room, man. Whoa. Chicken pie, 1 donut for me. Thank you. Please make it snappy. I'm really, really hungry. Taban drive lo lebe mi ni rin omo ojú ma ṣe. O le tó bẹ. Ọmọ ṣe báyìí náà. Okay. Ko de pé chicken pie dey make sense. Me like chicken pie. Okay. Donut here, wow, fantastic. All right. Wow. All right, let's have juice. No, I want water. All right, okay. I don't like juice too. Let me have water, please. 2 bottles of water. Okay. So how much is that? Oh, sorry. All right. Right. Hello there. So how much is our bill? Is that 3 donuts? Yeah, 3 donuts. Yeah. 1 chicken pie. 1,250 naira with 2 bottles of water. Okay. Thank you. Yeah. Oh, my baby. Hungry. A little bit. Oh, no. So chicken pie on me. Jenny. Yeah. Bàbá ọ̀nà ṣe wá ṣe tí wọ́n yìí. Wọ́n dàpọ̀ ṣe bákan. Tẹ́lẹ̀ fáìnì. Ṣé bólú ò jẹ chicken pie? Ẹni sùúrù náà. Ṣé ẹ̀yin máa délé?
No. Mo rí bí. Mo pé kí ni wọ́n fine báyìí. Àdúró no. Mo save èyí left for the last thing now. Mo fún yín méjèèjì máa wọlé jẹ́kẹ̀ẹ́ jẹ́lẹ̀. Mo dìde save chicken pie kí n lè jẹ last ni. Kí wàá ní ìfún mi nǹkan. Ẹ gbìyànjú. No, má embarrass me. Ṣá. Bí pé omi ilé gan tí ẹ̀gbọ́n ti ti délé lọ. No, gbé sọ́dọ̀ ẹ̀. Má embarrass me. Mo ṣá mo donuts náà sọ́dọ̀ ẹ̀. Ṣàmú tẹ́tẹ́ mi mo jókòó tẹ́lẹ̀ fẹ́ ga bíbá yìí. Mo ti gbọ́. Gbà mí ìgbà yìí. Èmi ò like donut tó chicken pie. Kí ni wọ̀nyí dùn? Mo ìmọ̀ pé máa fáìn báyìí. Mo máa yọ kan sí. Ẹ̀yìn ilé kẹ́hìndé gbogbo donut. Jà lọ jẹun lé. Ká tún lọ jẹun lé. Èmi ò like donut tó yẹ. Ẹgbẹ́ ìrẹ́lẹ̀ kan sí ká kó mọ̀ pa ti jẹun bíbá. Lóde, ká lọ jẹun lé. Tún máa jẹun lé. Kó wà ní ìyáde ẹ̀fún mi. Fine. Mo tún fẹ́ nù ẹ̀. Mo ti ẹ̀dẹ̀ fún mi nǹkan. Ṣé mo save for the last year kí lè ṣe tẹ́tẹ́? Wọ́n yẹra ètò ó dùn. Mo ṣe dáadáa. Darling. Yes, sir. Ṣé bẹ́ẹ̀ ló wà? Abájọ náà. Mo dẹ̀ ń wá tọ́pù kiri gbogbo inú ilé pé ibo ni mo wá sọ sí. Ìwọ ló mú. Kí ló tó tún ń bá mi tún lọ báyìí? Ṣé ti lọ bẹ́ẹ̀? Mo ti lọ. Olè yìí tí gbogbo pátánì ti parẹ́ mọ́ aṣọ. Ṣòro páwọn télọ̀ tó rán ọ báyìí wọn mọ nǹkan tó ń ṣe. So ọwọ́ tèmi ò dán, tiẹ̀ ló dán. Ọwọ́ ẹ̀ rán aṣọ. Ó ṣàfẹ́ fún ẹ níṣẹ́ ṣe láàárọ̀ bó tí mo ti lọ tẹ́lẹ̀. Mo fẹ́ kí gbogbo géètò yẹn jáde kọ́ ni ológun dé. Kí géètò ara mi dúró òun ló fẹ́. Ó ti dà. Kó dúró ológun níyàwó mi o jíbìkì ológun mo ní hóó. Báwo rí nǹkan tí mo ti lọ fúnra mi. Kí lè lọ ọmọ mi kan. Wà ó ṣe ẹ̀múyàn tán náà ní tẹ̀tí pààkì gbogbo ẹrù tiẹ̀ náà aṣọ àti rẹ́dì top mi ṣáà ni mò ń wà. Mo ti ṣe tán náà. Ṣé ó ti wá tẹ́ ẹ lọ́rùn báyìí? Ó ti ń tẹ́ mi lọ́rùn bọ̀ díẹ̀. Ó gbóná fẹ́lifẹ́li. Ṣá lè gbà báyìí. Ó ń gbóná fẹ́lifẹ́li. Ó yọ bàtà. Ẹ ṣe sà. Adúpẹ́ sà. A tún bọ̀ nígbà mi. Nígbà mi ẹ kúkú gbà mí. Mo bọ̀ dẹ̀. All right, jẹ́ ìpamọ́ Jayọ̀. Yeah, the prince is here. Ẹ rọra ṣọmọ mi. Ẹ jọ̀ọ́ ọmọ mi lọ sí school, prince ń lọ sí school. School wo ló lọ? Àbí crèche? Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún teacher pé wọ́n gbọ́dọ̀ náà o torí ọmọ ọba ni. You mean his nanny? Ọmọ ọba. School wo ló lọ? Ọmọ ọba. Ẹ rọra ṣọmọ mi o, ẹ rọra ṣọmọ mi o. Ìyá lọ́mọ. Ẹ má bàa kúnú kọ. Èmi nìkan ni mo lọ́mọ ẹ̀, mo dàbí ni. Baby mi. Drive safely. Ẹ ṣe jẹ́jẹ́ o. I'll try. I trust you. Ṣé bẹ́ẹ̀ lẹ ti máa kí mi? My baby, come on. Ṣé wàá rí pé ṣé ní pàṣọ ìwà dancing? Ẹyin lè lọ bí tí mo lọ ní. Tí mo lọ. Shoot! Yeah! Hey! All right there. Take care. Oh, baby. All right. Nathan, check 5. Wow. Okay. Yeah, oh, okay. Okay. Keep it. Tó bá tó time, I'll solve my book here for you, Mr. Tade. Oh, wow.
sir, mo ti parí assignment mi lórí àwọn ọjà tó wọlé ní 2 weeks ago. But I want to wọlé last week and mi ò tí ì ṣetán pẹ̀lú because ó ní àwọn kankan tí mo fẹ́ ṣe. I'll bring you my report later. Anyway, I trust your judgment. No problem. Thank you, sir. By the way, ǹjẹ́ o ti rí àwọn document tí mo ní kí Nífẹ̀ẹ́ mi kó fún yín? No, sir. Bóyá ó ṣì wà lọ́dọ̀ manager. No. Yẹ kó ti ṣe tán pẹ̀lú ẹ̀ by now. Only busy, possible. Well, anyway, èmi ṣáà ti kó ránṣẹ́ sí yín. Okay, sir. All right, sir. Báwo ni Nífẹ̀ẹ́ mi? Àwọn ní dọ́kúmẹ̀ntì ẹ̀ wọ́n ti rí. Okay. So everything is all right, sir? Yes, sir. And I trust you. Yeah. Wá. Bá mi gbé fáìlì yìí kó lọ gbé fún Mrs. Jide. Okay. Sọ fún mi pé mo ní kó dúró kó sign in síjú ẹ̀ kó dé máa gbé padà bọ̀ wá fún mi. So you go. Ọ̀gá mi lórí idán yẹn. O ti jájú. I trust you. Ọ̀gá mi. O ti jájú. Ìwọ náà mọ̀ pé orí ló máa pa ọ́. Ó mọ̀ pé mo love ẹ. And I miss you, you know. But lọ́wọ́ yìí o, ọmọ mi ni mo miss jù ẹ lọ. Mo miss ọmọ mi jù ẹ lọ. Yes, ìwọ ni mo mọ̀ kí n tó kọ́kọ́ mọ ọmọ mi. But no, I love my baby, you know. My darling, màá sáré pè é padà. Mo fẹ́ sáré attend ṣiṣẹ́. Ṣùgbọ́n there, love you. Yes? Okay. Yeah, but àwọn méjì kan wà tẹ́ separate sọ́tọ̀ later sign wọn ma. My darling, Joe, ra gbé fáìlì yẹn lọ fún manager. Má dàrú láàmú ṣùgbọ́n. Okay. Wọ́n ṣáà sign àwọn kan dẹ̀ separate àwọn kan wọn sign ẹ̀. Mo tún béèrè lọ́wọ́ wọn pé kí ni reason tẹ́ fi separate àwọn. Ó ṣáà ní pé kí n má gbé lọ pé àwọn máa wá rí yín or something. Kó má gbé lọ. Ẹni sí. But why is Jibike ò sign àwọn eléyìí? Èmi ò tiẹ̀ mọ̀ fún wọn. Mo tiẹ̀ tún béèrè pé kí ni reason. Wọ́n ní pé kí n máa lọ páwọn máa wá rí yín. Olú máa wá rí mi. Anyway, no problem. You can go. Okay, sir. Jibike.
má fi question má fi béèrè question lọ́wọ́ mi nǹkan tí mò ń bi ẹ́ léèrè ni kò dá mi lọ kí ló dé tí o sign àwọn document mo sẹ́ǹsì. Mr. Tade ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o gbogbo documents tó yẹ kí n sign ni mo ti sign kí lẹ tún fẹ́ kí n ṣe what else do you want me to do mo ti sign gbogbo ẹ̀ now. dúró náà ní ìgbà wo lo fẹ́ dé ibi tí o ń lọ tí o bá sì remain ní ojú kan tí o move rárá can't you just understand. ẹ wo mi ò lè understand yẹn torí kò dìgbà téèyàn bá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run téèyàn tọrọ nǹkan tí ò yẹ lọ́wọ́ ẹ o tó bá pa òfin ẹ mọ́ success is assured Ọlọ́run á ṣe fún yàn ni kí ló ṣẹlẹ̀ gan. dúró náà ṣé company dá díẹ̀ ní company tàwa ni